ọ̀rọ̀ Booda Akin olaiya I stand to be corrected torí wípé ẹlòmíràn wà wo fídíò yìí para hàn tí ò ní wò délẹ̀ tó o bá ti mọ̀ pé ò ní enough data mọ̀ wulẹ̀ wo ṣẹ́ ìrárá. Now gbogbo wa la rí fídíò ìyàwó wọn and èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí n bá lọ́rọ̀ yóò dùn mí mo purọ́ ni torí wípé number one ni pé ìgbéyàwó wọn yẹn ó jẹ́ nǹkan tí mo ní inú dídùn sí nítorí pé ó máa ń jẹ́ nǹkan ayọ̀ fún mi tí n bá rí àwọn èèyàn tó jẹ́ pé they come all the way from their own side to come and marry us here. Gbogbo wa la gbọ́ nǹkan tí ọmọbìnrin yẹn sọ. Àkọ́kọ́ ibi pẹlẹbẹ lèmi tí ọkọ fẹ́ mọ́ọ̀lẹ̀ jẹ. Ó ní òun ò mátà nínú ìrìn àjò yẹn and she has a very 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 salient point. Even kó jẹ́ friendship lèèyàn ń ṣe tó bá ti ń feel pé bóyá ọkàn ọ̀rẹ́ ẹ̀ ti ń ṣí kúrò lára ẹ̀ o ní ẹ̀tọ́ láti gbé ìgbésẹ̀ láti ṣèwádìí bẹ́ẹ̀ tó bá ṣèwádìí tó discover wípé ẹni yìí kò fẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ agídí kọ́ lèèyàn fi ń le kó tí ò lè. You don't force yourself on people on the friendship level but on the level of wípé yàn ń fẹ́ yàn kò ní sí àkànjú sáré ṣe para hàn. Again Booda kan send voice note sí mi tó ń sọ fún mi nípa àwọn ọmọ Haúsá pé bí wọ́n ṣe máa ń láìkí pé kí ọkọ wọn kó ra nǹkan bọ̀ wálé fún wọn kó jáde bó tiẹ̀ jẹ́ súyà ni bó jẹ́ dóńkwà ni bó jẹ́ gbogbo àwọn nǹkan àwọn Haúsá yẹn kó rà wá. Ṣẹ̀dẹ̀ mọ̀ àwọn ọkùnrin Yorùbá wọn kì í fi bẹ́ẹ̀ ní much time pé à ń wà kẹrin fóbìnrin mentality yẹn ló gbé wá bí and tẹ́ bá wo gbogbo fídíò ọmọbìnrin yẹn she's not asking for too much as far as I'm concerned. Kò ask fún tó ń request fún in my own understanding she's not asking for too much. Ó ní báwo ló ń ṣe máa wà nínú relationship àbí kìíní tẹ́ pé òun ò matter that means pé òun ò wà important níbẹ̀. Definitely she's feeling inferior, she's feeling unwanted, she's feeling unneeded. Yeah. And most kìíní yẹn bà àwọn most àwọn ọkùnrin jẹ́ especially àwọn ọkùnrin Yorùbá. Mo máa ń sọ àwọn ọ̀rọ̀ yẹn ṣé rí gbogbo nǹkan tẹ́ máa ń ṣe tẹ́ máa ń get away with it yẹn ọlá wípé àwọn ìyá wa ń bí wọn yìí kọ́kọ́ wọ́n máa darúgbó lé ọkọ ni gbogbo ń tán fojú wọn rí wọ́n máa forí tì í. Lè try yẹn pẹ̀lú àwọn other tribe women ìyẹn lábala bẹ̀ yẹn. Lábala ẹlẹ́ẹ̀kejì ó wá sọ wípé torí pé ọkọ òun jẹ́ an elderly person òun expect much from him and she's very right. Ẹ̀yin àgbàlagbà ọkùnrin tẹ́ máa ń fẹ́ àwọn ọmọdé obìnrin ẹ máa ṣe dáadáa sí wọn ni. Yes, látijọ́ táláyé ti dáyé àwọn àgbàlagbà wọ́n máa ń tọ́jú ọmọdé ni. Bọ̀dá tó send voice note sí mi mò ń bi wọ́n léèrè mo ní kí ni akitiyan torí ẹ̀gbọ́n náà ń pe Booda Akin pé ìgbà tóun àtẹ̀gbọ́n ti ṣe kinní kan ẹ̀gbọ́n so ó mì pé bóyá bí area brother náà jẹ́ sí i. Mo ní kí wá ní ìgbésẹ̀ tẹ́gbọ́n tẹ̀yìn gbé in quotes nígbà tọmọbìnrin yẹn tó feel unloved. Àyìn táwa lè faradà níbí ní abala sáìdì pé a jẹ́ pé kinní ẹlòmíì ò ní lè endure rẹ̀. Kí ni ìgbésẹ̀ tẹ́gbọ́n gbé in quotes láti sọ pé ọmọbìnrin kí ló fẹ́ kí ni place of àwọn elders àwọn àgbàlagbà tábà nígbà tí ìṣe ìyàwó tẹ́ fún lóyún ṣe bẹ́ẹ̀ fẹ́ ní ṣùlọ́kà ni ẹ̀dẹ̀ tọrọ ẹ̀ níbẹ̀ yẹn ṣe máa ń tọrọ obìnrin tọrọ ìyàwó kí ni ìgbésẹ̀ táwọn gbé bí mo ṣe ra ṣe pé mo kéré mọ́ ìní ìsìn rírí mi wà tán èèyàn máa ń ṣíà pẹ̀lú mi. I've had a whole lot of people tán jágbàlagbà tán fẹ́ ọmọdé. Ṣé ẹ rí tẹ́ bá ti fọ́mọdé especially tí gap ti ń bẹ láàrin yín bá ti ń wọ bí 15-20 years you are not people of the same generation. You have to come down to a level. Lè treat ẹ̀ ní treat wípé bóyá expect wípé kẹ́ mọ́ treat ẹ̀ bíi pé age mate yín àbí bíi pé ọmọ kékeré tẹ́ mọ́ control. You have to let her feel loved. There was a case like that a lady reported pé ọkọ tó ń fẹ́ kò nífẹ̀ẹ́ òun. Fine, máa yẹn àgbàlagbà ni. The man was like, I should ask her, kí ni nǹkan tó need? Now, mo wá realize pé girl yẹn gbogbo lovey-dovey, gbogbo kẹ́ máa jáde, kẹ́ máa ṣe gbogbo àwọn this ọmọ kékeré mentality ló wà lórí ẹ̀. And this is a man tó lọ fẹ́, the man can even give birth to you. So,
òun ti ń wò pé mí pé máa yẹn ò kí ń ráyè lọ mò ń lọ sí bóyá à ń jáde à ń gbéra ẹyin ni jáde à ń ṣe kíní yẹn pé máa yẹn ò nífẹ̀ẹ́ òun. And the man told me that I should ask her kí ni nǹkan tó fẹ́ whatever she wants àwọn máa fún àwọn ò ní táìmù ṣẹ̀ mọ́ jáde. You know when you are marrying an elderly man gbogbo love in Tokyo yẹn ó lè ti ṣe pẹ̀lú àwọn first second third women tó fẹ́ in life kọ́ ẹ pé gbogbo yẹn ò wú mọ́. So ìwọ tó bá jọkùnrin tó dẹ̀ mọ̀ wípé ò ráyè gbogbo yẹn mọ́ ọlọ́run yìí pani lórí kọ́ mọ́ firun gbọ̀ndì nǹkan míì náà lọ́mọ ṣe fún ọmọbìnrin yẹn láti máa dí gbogbo abala bíi tí ọ̀ lè dí yẹn ṣe bí wọ́n lọ fẹ́ you go marry her ó dẹ̀ mọ̀ pé ọmọdé ni ọmọ kékeré lọ fẹ́ gbogbo nǹkan tó sọ sínú fídíò ẹ̀ yẹn is not too much to ask kò too much fún ìyàwó láti béèrè irú ẹ̀ lọ́wọ́ ọkọ pé òun ò wà important òun ò relevant òun ò matter in that relationship. Again òun expect too much from him in other words pé òun expect pé kó ṣe dáadáa sóhun being an elderly person. She's not asking for too much. Eventually náà wọ́n léèyàn tó tún jẹ́ best friend ẹ̀ tó súnmọ́ ọ̀nà tó lọ fẹ́. So you took her all the way from the north. You brought her here to come and batter her emotion. Nǹkan tó jọ lójú tèmi nìyẹn. Yeah! Èèyàn máa ń ṣakitiyan látàrí wípé fún àwọn ọ̀rẹ́ àtọ̀rẹ́ gan gbà mí. Àfọ̀rẹ́ tó bá rí wípé eléèkan lè ti make up mind ẹ̀ ó ti kúrò ní ọkàn ẹ̀ ti kúrò lára rẹ̀. Kò fẹ́ bọ́ ọ̀dọ̀ rẹ̀ mọ́ ọ̀tọ̀ nìyẹn. But this is pé ẹni téèyàn fẹ́ ìfẹ́ wá dà. Lọ́ọ̀fù dà nínú gbogbo yẹn. Ẹ fi ọmọ kékeré ọmọ tó jù tẹ́ jù lọ dáadáa tẹ́ pé tá a bá ní ká ṣe mathematics ẹ fẹ́ bí kí wá ní nǹkan tẹ́ lè fíw pé irú ọmọ yẹn tẹ́ fi lè wá fajú ẹ̀ mọ́ra. Ọlọ́run dáríjì mi Ọlọ́run nìkan lọ́mọ ṣe o ṣùgbọ́n èmi ò rò pé ó yẹ kó rí bẹ́ẹ̀ n tí ò tí ì pọ̀dún kan tí gbogbo wa sì rí tí à ń wò pé àmọ̀dúpẹ́ o olólùfẹ́ méjì o wọ́n come together wọ́n ṣèyàwó o. Gbogbo àlàyé tí lady yẹn ṣe yẹn èmi bìlífù nínú ẹ̀mí mi pé èèyàn máa ń ṣe akitiyan ni nílẹ̀ Yorùbá obìnrin ọgbọ́n tó máa kọ́kọ́ wọn máa fòrú bojú kẹ́rù ni o torí o ò lè kẹ́rù lójú ọ̀sán wọn ní gbà àwọn ìyá àgbà àdúgbò àwọn ìyá táwọn ti dirun mọ́lẹ̀ sílé ọkọ wọn ní jí ọ lọ wọn mọ̀ sọ pé no àwọn ò ṣẹ́tù rẹ̀ ni tí ìbá ti ṣe pé láǹlù rẹ̀ ní bá ṣẹlẹ̀ ń bẹ̀. Then ẹ̀yin ọkùnrin ẹ má mọ dúró dìgbà tẹ́ bá ní owó kẹ́ ẹ tó mọ ṣe dáadáa kẹ́ ẹ mọ náwó sí àwọn ìyàwó láti mọ ṣe dáadáa sí wọn. Tẹ́ ẹ bá jáde tẹ́ ra nǹkan kékeré bọ̀ tẹ́ ẹ jáde tẹ́ ra nǹkan kékeré bọ̀ the same goal náà lẹ máa score as pé ẹ lọ dé ẹ wá gbé mọ́tò wá fún. Some men are waiting for a day that they will buy car and give to their wife. The same score tẹ́ ẹ máa score nínú máàkì nínú ọkàn rẹ̀ tẹ́ ẹ bá ra súyà wá tẹ́ ẹ ra dóńkùà wá tẹ́ ẹ ra gúgúrú wá the same score yẹn náà lẹ máa score tẹ́ ẹ bá ra mọ́tò wá tàbí tẹ́ ẹ bá ṣe nǹkan ńlá wá fún because it simply proves to her that you've been thinking about her all day that you have her in mind. You understand? So nígbà tí ẹ bá wá mú ọmọ kì í ṣe Bọ̀dá Akin nìkan o gbogbo ọkùnrin ni o especially ẹ̀yin ọkùnrin Yorùbá sincerely èyí mọ̀kẹ́ fún obìnrin èyí tọ́jú obìnrin èyí kẹ́ obìnrin ìmí inú yín náà àwọn ìyàwó yín máa ń fẹjọ́ yín sùn wọ́n lẹ́bọ̀ọ́bìnrin sùn tán báyìí ẹ kàn díjú lẹ́kọjú sí gànà èyí kọ́dúnlì ẹ̀ ní kọ́dù wọn èyí ọ̀gì ẹ̀ ní ọ̀gì wọn ẹ̀ ní dìmọ́ wọn ẹ kàn bá wọn sùn tán lẹ́tírìtì wọn bíi pé trash ni wọ́n bíi pé wọn exist ìmí inú yín báyìí ẹ̀ ní wà responsible rárá nínú ilé náà general ọkùnrin mi bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ eléyìí ṣé ẹ mọ̀ wípé gbogbo wa kàn fẹnu pitobo kálukú ń sọ ohun tó wù torí ẹ̀ ní ọ̀jẹ̀ ń wo show àwọn èèyàn too much torí mi ìfẹ́ kí idea ẹnìkan kó pollute idea tèmi lórí ọ̀rọ̀ yẹn I want to make sure pé I present my own idea first bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi bẹ́ẹ̀ mi ṣe rò sí kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn àgbàlagbà táwọn àgbọ́njúmọ̀ tán bá fẹ́ ìyàwó wọ́n máa ń kẹ́ àwọn ìyàwó yẹn bí ọmọ ni yes wọ́n sì máa ń come down to their level èyí tí mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ gan tí mo ní máa yẹn gan tí pé kínní that one I have to tell him pé ẹ wo ọmọ yìí ọmọdé ni kò bímọ rí kò má rí ẹ̀yin lẹ́mọ́ bẹ́ẹ̀ ṣe persuade ẹ̀ tó fi gbà láti fẹ́ yín 22 years gap ló ń bẹ láàrin yín mò ń sọ fẹ́ nìyẹn ipe so
ó rí yín as if pé ẹ jìnnà sóhun, ẹ̀yin let her know that you teach her how to get close to you. Yeah. So you can't be saying ẹ ti fún ní nǹkan tó fẹ́, she's comfortable, so she doesn't have any issue. She has issues because ọmọ kékeré ni. Then they try to do adjustment, to make adjustment. Then àwọn àgbàlagbà kí ni ìtumọ̀ family mixing tá ń ṣe tá bá lọ fẹ́ engagement, ọkọ ìyàwó jókòó sẹ́sẹ́ àwọn parents ìyàwó lọ jókòó sí ẹsẹ̀ àwọn parents ọkọ. We are mixing family. We are proving to the world that we are now one. Àwọn àgbàlagbà máa ń jókòó láti jẹ́ pé yes, let's sit down and look for how this thing will settle. As far as I'm concerned, ẹ kàn bátà emotion ọmọbìnrin yẹn, ẹ bátà emotion ẹ ní now. Yeah. Ẹ tó jẹ́ kó tutù kí ẹ ti sáré fẹ́ yàn ẹni tẹ́ tó wá fẹ́ gan tó wá jẹ́ close friend díẹ̀ ọ̀rọ̀ ń gìsà. Ọkùnrin míì wà náà tiẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀. Tó bá ti fẹ́ àgbàlagbà, bó ẹ tó bá jẹ́ àgbàlagbà ọkùnrin tó bá ti fẹ́ ọmọdé, you have to make sure that you take care of the ọmọdé yẹn. Kì í ṣe tẹ́mọ̀ fẹ́ wọn tẹ́mọ̀ bátà emotion wọn. Tọ́mọ yóò ṣẹ̀ṣẹ̀ mọ crave fún attention yín, yóò ṣẹ̀ mọ crave fún pé kóun matter, kóun ní mínì níwájú yín. That is not a good thing. As far as I'm concerned, I stand to be corrected. Àbí òye abáyé ní ìsìn. Kí ló tún sọ náà? She said a lot of things, of which àwọn nǹkan kan kọ̀ọ̀kan tí mo rí pick ń bẹ́ẹ̀ nìyẹn. Kì í ṣe tó yẹ kó tiẹ̀ cause damage tó báyìí rárá. It's not supposed to cause this tó á pọ̀ tó tóbi tó báyìí. Kò tiẹ̀ yẹ kó cause nǹkan tó báyìí. As far as I'm concerned o. So it is well, gbogbo ẹ̀yin ọkùnrin ẹ máa mọ ojúṣe tẹ́ mọ̀ ṣe láti mú kí àwọn ìyàwó yín kí wọ́n máa dúró tì yín. Ẹ máa tọ́jú wọn, ẹ máa fix emotional tank wọn. I'm telling you, ẹ lè fẹ́ yàwó sórígun ilé, gbogbo àwọn nǹkan tẹ́ ń bá àwọn obìnrin dánwò ní abala side ibi tá a wà yìí. Ẹ má bínú orú mú mi. Gbogbo àwọn nǹkan tẹ́ ń bá àwọn obìnrin dánwò lábala side ibi tá a wà yìí. Ẹ lè bá wọn dánwò láwọn other tribe. Ẹ lè bá wọn other tribe kẹ́ ẹ bá wọn dán irú rẹ̀ wò. Bẹ́ẹ̀ ọlá pé àwọn obìnrin bíbá yìí àwọn ti gbà fọ́lọ́ǹdé pé tó torí ọ̀dọ̀ wa bí wọ́n máa ń ka obìnrin, wọ́n máa ń ka ọkọ fóbìnrin ni pé ilé ọkọ kèlò ló wà òun. Bẹ́ẹ̀ òun yẹn kò sí nǹkan tó kan àwọn. Èèyàn bá ti ṣe tí ò ṣe wọ́n fa báàgì wọn mọ̀ lọ ni. Tó bá jẹ́ Yorùbá níyàwó yẹn yóò sì mọ forí ti gbogbo wa yẹn ni. Ó sì máa ma ibi tó ti ń forí tì torí ẹ ti fẹ́ pa ibẹ̀ ni ó wà. So gbogbo àwọn nǹkan tẹ́ mọ́ bá àwọn obìnrin dánwò ní nínú àṣà wa. Ẹ lè bá obìnrin míì dánwò nínú àṣà ìlú ibòmíì. So ẹ̀yin ọkùnrin ẹ lọ change, ẹ lọ rè yí padà. Ṣé ti gbọ́ mi? Ẹ lọ change. Kò bójúmu tó kẹ́yàn fẹ́ ìyàwó kí ìyàwó yẹn ó mọ̀ lu ọdún kan báyìí nínú ilé èèyàn. It is well with us yo. It is well gidi ni. Wọ́n sì ló ti ṣẹlẹ̀ sí pẹ́. Ẹni tí mo lọ mẹ́sẹ̀jì mi yẹn, ẹni yẹn ló ti ṣẹlẹ̀ before iléyá. But when the ìyàwó spoke, she said even since last year, and they married June. So the way last year, no, it means the wedding was less than 6 months because June ending la wà báyìí. Months yìí ni ò bá pọ́dún kan. Ó wá ní pé ní last year ló ti ṣẹlẹ̀. That means that it was less than 6 months. And in less than 6 months yẹn, ọkọ ti sáré fẹ́yàn mi. That means you never love her in the first place. You just batter her emotion. And that is what most men do. Most àwọn ọkùnrin bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Àkúkú ìjòyè ọ̀sán jẹnu mi ọ̀kálù lọ bẹ́ẹ̀ ṣe ń wò ó. Ọlọ́ọ̀bá ń gbọ́. Àkúkú ìfẹ́ bín. Ọbẹ̀ tàjú kéèyàn ọ̀fẹ́ bín kó bí ọmọdù ò léèyàn fọ̀dún kan. Kódà tó ẹ̀yin ọkùnrin ẹ máa tọ́jú àwọn obìnrin tẹ́ ń fẹ́. Ẹ máa ṣe ìkẹ́ wọn. Ẹ máa show love. Ẹ máa jókòó tì wọ́n. Ẹ máa bá wọn ṣe romance. Play love with them. Ẹ kàn ní fóbìnrin tán kẹ́ gbójú sókè ọkùnrin míì the only time tó mọ̀ rántí pọ̀ níyàwó nígbà tó kó ẹ̀ bá le tó bá ti fẹ́ dóòbò báyìí ìgbà yẹn ni ó mọ̀ pọ̀ níyàwó. When it comes to sharing their mind, their feelings, their emotions, he will be absent. 100% absent ni. 100% absent ìlọkùnrin mi. Àwọn Haúsá nìsín kí ni wọ́n mọ̀ sọ ń pa wa? Wọ́n rò pa náìsì nílẹ̀ Yorùbá ni. Orí kókó rẹ̀ ò tiẹ̀ yé mi báyìí o. Kókó àti gbẹ̀gbẹ̀ rẹ̀ kò yé mi. Kọ́ ló ń ṣàánú wa ni o. Ẹ̀yin ọkùnrin, you need to do better.
you can do better. Tẹ́ bá fọmọdé ọmọdé fífẹ́ all advantages fẹ́yìn náà yóò mọ jẹ́ kẹ́ ẹ mọ feel young ẹ mọ fi ẹ̀jẹ̀ wọn ẹ mọ fi purify ẹ̀jẹ̀ yín ni now. So you have to make sure that every demand that comes with pé kéèyàn fọmọdé òun lẹ máa ṣe ẹ lè fi ọmọ kékeré for that matter kẹ́ wá mọ wá fìyà jẹ kó ṣẹ̀ṣẹ̀ mọ wá wojú rere yín káàkiri ilẹ̀ ẹlẹ̀ mi ò fọ́ rárá mi ò fọ́.